rí lóde ọmọ pupa òṣì ẹlẹ́jọ́ wẹ́wẹ́ wíwọ́. ẹ̀ka ọ̀sà ẹ̀sà sẹ́yìn ni bàbá bá bẹ̀ sà. bẹ́ẹ̀ ni èmi ni ẹyẹ méjì ìsájà èmi náà ni ẹyẹ méjì ìjásà rẹ̀. mo sì léyà mo fẹ́ gbalẹ̀ ní ìsà. fẹ́ gbalẹ̀ bẹ́ẹ̀ ni sà. láti ròyìn mi. wọ́n ti ní ṣú ọwọ́ ọ̀rọ̀ yìí fún mi lọ. mo burú díẹ̀ o sórí owó lè tẹ̀mí ìtọ́kì tó gbà bí pásítọ̀ oṣù kan báyìí. mo fẹ́ràn owó ní. ẹ má wọrí pa owó ìṣe tó bẹ́ẹ̀ fún sà. ẹ bá da sàgẹ̀ má wọrí ní àtọwọlé ẹ má wọrí. ọmọ dáadáa fẹ́ ọmọlúwàbí yẹn. ṣé o ti wá níyàwó fíyàwó. mi ti máa rí mi ti ìyàwó bọ̀ mo láfẹ̀sọ́nà. àfẹ̀sọ́nà àlàó náà. ọmọ ńkọ́ èsì ìbímọ ọmọ mi ti bá wò mi ti bímọ rárá òkè ìbímọ àwọn ọmọ tí mi ti bímọ wò rárá. ṣèdí àwọn ọmọ tí mo fẹ́ tí mo mọ́ láìkì kiri gbà sílé mi rere torí bí mo ṣe ń wo ojú yìí ọmọ yahoo ló jẹ. rárá yahoo bá wo rárá sa yahoo kẹ mo fi ṣe yahoo. ó sọ yahoo. mo fi ṣe yahoo mi sọmọ yahoo. ó sì jẹ́ ọmọ yahoo mú un. a jẹ́ pé olóṣèlú òṣèlú bí ti bá wo òṣèlú kẹ́ òṣèlú sá. àwọn elépo rọ̀bì ní rárá sá. àwọn elépo rọ̀bì kan ṣiṣẹ́ ní ibi. no sir I'm a detective officer sir. iṣẹ́ wo ló jẹ́ bẹ́ẹ̀. ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́. ṣé o ya wèrè ní owó ojú fún ẹni. àlàyé farabalẹ̀ jọ̀ọ́ náà farabalẹ̀. tó mọ̀ pé wà àti kí lọmọdé mọ̀ ẹlẹ́ẹ̀kejì tí màá gbéṣẹ́ fún ilé. tó mọ̀ pé mo ya wèrè gan. èmi mi ìfowó ṣeré o. èmi gangan ni kó apanimáyọ̀dà mo burú ju Sam Larry lọ o. mo mọ̀ pé kí lọmọdé bá lè máa sọ fún ẹ pé ẹ gbówó yẹn lọ kẹ mú díẹ̀ bẹ́ẹ̀ kẹ ṣe kẹ mọ́ kẹ tajà tán. mo ya wèrè gan. sáà mo fẹ́ gbalẹ̀ ni o. tèmi ò yé yín àní kí lẹ fẹ́ gangan. sáà mo ní mo fẹ́ gba ilé ni sáà. tí mò ń sọ náà ni ò yé yín àní kí lẹ fẹ́ gangan kí ni kí n ṣe fún yín. àwọn give and take àjọ ilé rẹ̀ pèsè mi sáà mo fẹ́ gba ilé sáà mo fẹ́ gba ilé ẹ̀ ní wọ́n jù ìgbà ẹ̀ fún mi ni sáà. àwọn tó sọ bí náà bá jọ ń sọ̀rọ̀ ẹ̀ tí mi ní àwọn questions àjọ tájọ́ sí give and take question mi bẹ́ẹ̀ sáà. wọ́n lè dúró nígbà ẹ̀ fún mi ni sáà. wọ́n sì júwe fún mi. àlọ́ wọ́n sì ẹ ṣọ́ọ̀bù kò sí. àní mo mọ̀ ká ní kò sí lé bí sẹ́. ṣé bẹ́ẹ̀ mi mo nílé bí gbogbo yàrá dáwọ́ ìrẹsì gbogbo yàrá dáwọ́ ìrẹsì ti gbà wọ́n tó gbé ẹ̀pá tẹ́lẹ̀ ti gbà. ìṣẹ̀lẹ̀ ẹ̀ mú bínú. all right sir. all right. all right sir. adarí ló ń daṣẹ́ mi tó lè lé. tani. fẹ́ràn mi ládùúgbò yìí mo tí mo fa ilé. à ń bẹ̀. Hello. Yes, sir. Ẹ jọ̀ọ́ ṣé ni bàbá bá ń bẹ. Bàbá bá ń bẹ. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ni. Mo fẹ́ gbalé ni. Ẹgbẹ̀rún wọ́n rán wọn náà wá ní. No, mo fẹ́ gbalé ni. Ọmọléèwé ni ọ́. Yes, sir. Ọmọléèwé. Yàrá mélòó ni o fẹ́? Mo rí abí méjì mẹ́ta tó bá ṣàwọ̀. Yàrá tó wà níbẹ̀ tó mẹ́jọ sí méje. Ilé wa mi báyìí. Mo fẹ́ méje sí mẹ́jọ bẹ̀rẹ̀ ní ṣe mo nílé. Kódà mo lè lé àwọn tó wà ní wọlé gẹ́gẹ́ bí ọkọ̀ torí tiẹ̀. Ìgbàgbọ́ tí mo sọ. Ok, àwọn èèyàn wà mí báyìí, bọ̀ ilé tún wà. Ilé wà tó níbi tí èmi rí nǹkan tó pupa tó tún máa fẹ́lẹ́. Sórí ilé tí mo gbé lẹ̀ ní 2005 lọ fún olùfọ́ ilé tó lọ pa fọ́. Àbọ̀ sọ̀rọ̀ mi. Níbo ló lọ látẹ̀kọ́? Mo bọ̀ lọ gẹ́ẹ̀tì nǹkan ní. Ṣé mo sáré pèsè lé mi báyìí? Mo ti dé bí báyìí wọ́n ní kò sí ní báyìí mo ti dé báyìí. Ìfẹ́ àti ọ̀sán fún àwọn ọmọ fún wa ní discount. Yes, yóò. Ẹ dára yín mọ̀. She's my girlfriend. Dára mo ti ká àbá. Wọ́n ní discount. Ó dẹ̀ ní kò sí ní pé kí n máa lọ. Ẹ̀yin méjèèjì ẹ̀mọ́ra yín ni. She's my girlfriend. Mama, who are you? I'm there. Mo ti dáhùn.